kábíyèsí kí lẹ wá ṣe lóko mi. Mọ́lẹ́yọ̀ mo fẹ́ fẹ́ ọ. Mọ́lẹ́yọ̀ ní kábíyèsí bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí láti ìsìn títí di ọ̀la n lè jẹ yín níyò. Kábíyèsí ní Mọ́lẹ́yọ̀ wò mí, mi ìwà bọ̀ ṣeré rárá. Eléyìí tí mo wá bọ̀ yìí ìjà ni mo gbé wá. Ká tó lọ ká tó bọ̀ kábíyèsí ti fa idà yọ. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé wàràwàrà bí èjì òwúrọ̀, mo dé pápápá bí èjì ìyálẹ̀ta. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ǹtì láǹfààní láti máa wò mí. Glorious ọmọ Aródìrẹ òǹsọ̀tàn yín kì í pé ẹ kú dédé àsìkò yìí. Ìtàn tí mo fẹ́ sọ yìí jẹyọ láti odù ọbẹ̀ ọ̀bàrà. Ìtàn ṣòro yóò fi ọ́ hàn. Ọba aládé kan wà, à ń pe orúkọ ọba yìí ní ọba Bójúrí. Àtowó àtọlá àti iyì gan ni ọba Bójúrí yìí ní. Tọmọdé tàgbà ló máa ń buyì fún ọba Bójúrí débi pé ọba yìí ó gbajúmọ̀ káàkiri ìlú. Bá a ṣe wá ní ọba Bójúrí bẹ́ẹ̀ gẹ́lẹ́ la ní arẹwà obìnrin Mọ́lẹ́yọ̀. Obìnrin yìí rẹwà débi pé àtolówó ìlú àtìjòyè ìlú àtàwọn tó ti fẹ́yàwó tí wọ́n níyàwó nílé gbogbo wọn ni Mọ́lẹ́yọ̀ wù. Torí pé kí ni ó rẹwà. Kí tí wá ṣe ẹwà nìkan ni Ọlọ́run fi jíǹkì Mọ́lẹ́yọ̀. Ó fún Mọ́lẹ́yọ̀ ní ìwà. Ìwà yìí gan ló wá wù kábíyèsí. Gbogbo ìgbà tí Mọ́lẹ́yọ̀ bá ti ń lọ sódò lọ pọnmi, á gba ilé kábíyèsí kọjá. Kábíyèsí á sọ wípé Mọ́lẹ́yọ̀ ó wù mí láti fẹ́. Gbogbo nǹkan nípa ara mi ṣe ló ń nífẹ̀ẹ́ sí ọ. Mọ́lẹ́yọ̀ ní kábíyèsí ẹ dára púpọ̀ àmọ́ ẹ wù mí àti pé mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. Ìgbéyàwó wa gan kò ní pẹ́ wáyé. Kábíyèsí ní ta ló ń tọ̀hún? Ó ní láìpẹ́ láì jìnnà ẹ̀mẹ̀ tí mo fẹ́ fẹ́. Ó di ní ọjọ́ kan olówó ìlú kan wá Mọ́lẹ́yọ̀ wá. Ó gbé iṣu, ó gbé epo, ó gbé ohun mèremère wá ká Mọ́lẹ́yọ̀ nílé. Ó ní Mọ́lẹ́yọ̀ ó wù mí láti fi ṣe aya. Mi ìláya nílé ó sì wù mí. Ó wù mí kó jẹ́ aya lọ́ọ̀dẹ̀ mi. Mọ́lẹ́yọ̀ ní pé arákùnrin ó dáa púpọ̀ àmọ́ ó wù mí àti pé mo ti ní àfẹ́sọ́nà tèmi. Táwa gan ni àfẹ́sọ́nà Mọ́lẹ́yọ̀. Ẹ máa bá mi ká lọ. Kò pẹ́ kò jìnnà Mọ́lẹ́yọ̀ ṣègbéyàwó. Ta ni Mọ́lẹ́yọ̀ fẹ́? Àgbẹ̀ lásán lásán. Ẹni tí ò jámọ́ kankan. Owó kò ní, ọlá kò ní, àmọ́ ìfẹ́ tó wà láàrin Mọ́lẹ́yọ̀ àti ọkọ rẹ̀ kò ṣeé fẹnu ròyìn tán. Wọ́n bá eré ìfẹ́ wọn, wọ́n bá jìnnà débi pé Mọ́lẹ́yọ̀ bímọ. Wọ́n sọ orúkọ ọmọ náà ní Ẹ̀san kìí gbé. Ẹ̀san kìí gbé. Ó wá di ní ọjọ́ kan níbi tí Mọ́lẹ́yọ̀ tó ti ń lọ sóko láti lọ pa ewé. Bó ṣe dé oko yìí ó gbé ọmọ rẹ̀ kalẹ̀ sí abẹ́ igi pé kó sùn. Ṣé ni ọmọ yìí ń sùn. La bá rí kábíyèsí tó wá sínú oko. Kò kúkú múra gẹ́gẹ́ bí kábíyèsí. Níbí wọ́n ní pé bàbá rọmọ ọba á rí àmì ọba lára rẹ̀ ni. Kábíyèsí lọ́jọ́ náà kò múra gẹ́gẹ́ bí ọba rárá. Ṣe ló múra gẹ́gẹ́ bí èèyàn lásán. Níbi tí Mọ́lẹ́yọ̀ ti ń pa ewé yìí, ǹjẹ́ kó gbórí sókè ló bá rí kábíyèsí. Kábíyèsí kí lẹ wá ṣe lóko mi? Kábíyèsí ní Mọ́lẹ́yọ̀ ọ̀rọ̀ ìfẹ́ tí mo ti ń bọ́ ọ sọ látọjọ́ yìí ó náà ni mo wá sọ. Mọ́lẹ́yọ̀ ní kábíyèsí ọ̀rọ̀ yà bí mi. Ṣé nígbà tí mi tí ì lọ́kọ tẹ́ ń bá mi sọ̀rọ̀ fẹ́ mo ní mi ìfẹ́ yín? Ṣé ní ìsìn tí mo ti lọ́kọ tí mo tún ti lọ́mọ ṣé ni màá wá fẹ́ yín ni? Kábíyèsí ẹ wo ọ̀rọ̀ ìfẹ́ láàrin èmi àti odòdì. Kábíyèsí ní Mọ́lẹ́yọ̀ wò mí, mi ìwà bọ̀ ṣeré rárá. Eléyìí tí mo wá bọ̀ yìí ìjà ni mo gbé wá. Mọ́lẹ́yọ̀ mo fẹ́ fẹ́ ọ. Mọ́lẹ́yọ̀ ní kábíyèsí bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí láti ìsìn títí di ọ̀la n lè jẹ yín níyò. Ká tó lọ ká tó bọ̀
kábíyèsí ti fa idà yọ. Ó mú idà jáde ó ní Mọ́lẹ́yọ̀, ó fẹ́ mi àbó ò fẹ́ mi. Mọ́lẹ́yọ̀ ní kábíyèsí, a ní mi lè fẹ́ yín. Ká má fọ̀rọ̀ gùn, kábíyèsí bá bẹ̀rẹ̀ sí ní ṣá Mọ́lẹ́yọ̀. Èsì kan, gbólóhùn kan tí Mọ́lẹ́yọ̀ wá ń wí jáde kẹ́lẹ́mì tó gbà ó ní wípé kábíyèsí, ìtànṣó òòrùn yóò fi yín hàn. Kábíyèsí, ìtànṣó òòrùn yóò fi yín hàn. Kábíyèsí ò mọ̀túmọ̀ ọ̀rọ̀ yìí ṣe ni ó ń ṣá Mọ́lẹ́yọ̀. Kò pẹ́ kò jìnnà ẹlẹ́mìí gbà á. Mọ́lẹ́yọ̀ dágbére fáyé. Ọkọ Mọ́lẹ́yọ̀ wà nílé, ó ń retí aya rẹ̀. Ó retí títí kò rí ìyàwó rẹ̀ àtọmọ. Ló bá fi gbé ta. Ó ní ẹ̀yin ará ìlú ẹ mọ̀ gbà mí. Mi mọ̀ rí ìyàwó mi. Ó ti lọ sóko láti àárọ̀. Ó yẹ kó ti dé. Ẹ gbà mí. Làwọn èèyàn bá tú jáde. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Mọ́lẹ́yọ̀. Ẹ má wàá jẹ́ á gbàgbé pé Mọ́lẹ́yọ̀ ní ìwà. Àtọmọdé àtàgbà. Gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Mọ́lẹ́yọ̀. Nígbà tí wọ́n wá Mọ́lẹ́yọ̀ títí tí wọn ò rí. Ǹjẹ́ kí wọ́n máa padà lọlé ni wọ́n bá gbọ́ ẹkún ọmọ kékeré. Wọ́n bá lọ síbi tí ẹkún náà ti ń ṣẹ́yọ. Wọ́n bá rí ẹ̀sẹ̀ kìí gbé níbi tó ti ń sunkún. Ǹjẹ́ kí wọ́n kọjú sẹ́yìn ni wọ́n rí Mọ́lẹ́yọ̀. Àmọ́ ṣé ààyè Mọ́lẹ́yọ̀ ni wọ́n rí àbókù rẹ̀? Ẹ máa bá mi kà lọ. Nígbà tí wọ́n fi rí Mọ́lẹ́yọ̀, Mọ́lẹ́yọ̀ ti dágbére fáyé. Eléyìí dùn ọkọ rẹ̀ gidi gan. Ó bẹ̀rẹ̀ sí ní sunkún pé ta ń dánwò eléyìí wò, ta ló pọ̀ òun níyàwó. Mọ́lẹ́yọ̀ kì í bá àyàn já. Kódà ìwà dáadáa rẹ̀ nílùú kò ṣeé fẹnu sọ tán. Eléyìí dùn ọkọ gidigidi. Wọ́n bá gbé ọmọ Mọ́lẹ́yọ̀, ìyún ẹ̀sán kì í gbé. Wọ́n gbé lọ ọ̀dọ̀ obìnrin kan pé kó mọ báwọn tọ́jú rẹ̀. Arábìnrin yìí ló wá tọ́jú ẹ̀sán kì í gbé. Ibi wọ́n ní ọmọ tí Ọya bá bí, Ọya náà ní í jọ. Ẹ̀sán kì í gbé ó dàgbà, ó di arẹwà obìnrin. Kódà ẹ rò pé Mọ́lẹ́yọ̀ gan ló tún padà dé níbi tí ẹ̀sán kì í gbé rẹwà dé. Kí ni ẹ̀sán kì í gbé wá dàgbà sí? Ẹ̀sán kì í gbé ó tún wo kábíyèsí. Kábíyèsí ní irú arábìnrin yìí ó rẹwà ó sì wù mí láti fi ṣe aya. Ó bá lọ bá bàbá ẹ̀sán kì í gbé. Ó ní ìwọ bàbá ẹ̀sán kì í gbé, ọmọ rẹ wù mí, ó wù mí kí n fi ṣe aya. Inú bàbá ẹ̀sán kì í gbé dùn. Ó ní ilé mi náà ní màá wá di àna kábíyèsí. Ó ní kò sí yọnu kábíyèsí, àtòkú àtàyè ẹ̀sán kì í gbé mo fún yín. Ká má fọ̀rọ̀ gùn, kábíyèsí bá fẹ́ ẹ̀sán kì í gbé. Níbi tó ti fẹ́, ó fi ìfẹ́ hàn sí i, ó fi owó kẹ́ ẹ. Gbogbo nǹkan téèyàn fi ń tọ́jú aya ni kábíyèsí fi tọ́jú ẹ̀sán kì í gbé. Ó tọ́jú rẹ̀ títí débi pé àwọn ìyàwó kábíyèsí yòókù wọ́n bẹ̀rẹ̀ sí ní jowú ẹ̀sán kì í gbé. Bó ṣe wá di lọ́jọ́ kan, níbi tí ẹ̀sán kì í gbé ti lọ bóúnjẹ bá kábíyèsí. Ó ní kábíyèsí, ẹ gbóúnjẹ yín kẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ. Kí ni kábíyèsí bojú wolẹ̀ láti jẹun sí? Ṣàdédé ni ìtànṣó òòrùn ló bá yọ sí oúnjẹ ọ̀hún. Kábíyèsí bá ń rẹ́rìn-ín bó ṣe ń wo oúnjẹ ọ̀hún, ṣe ní rẹ́rìn-ín. Ẹ̀sán kì í gbé ní èéṣe kábíyèsí, kí ló ṣe yín tẹ́ fi ń rẹ́rìn-ín? Kábíyèsí ní ṣé ìwọ ò rí òòrùn tó ń yọ sínú oúnjẹ yìí ni? Ẹ̀sán kì í gbé ní òòrùn kẹ̀, níbo lòun ti wáyé? Ó ní òòrùn rèé níbi oúnjẹ yìí. Ó ní ó dáa, mo ti gbọ́ ti yín. Òòrùn ń yọ sínú oúnjẹ, kí ni èyí fi wá ní ṣe pé ẹ̀ ń rẹ́rìn-ín? Ó ní ó mú mi rántí arábìnrin kan ni. Ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. Gbólóhùn tó sọ fún mi ni wípé ìtànṣó òòrùn yóò fi mí hàn. Òòrùn ọ̀hún ni mo wá rí yìí o. Ẹ̀sán kì í gbé ní ìtànṣó òòrùn. Ẹ̀sán kì í gbé wá bẹ kábíyèsí. Ó ní kí ló pa ẹ̀yin àti arábìnrin ọ̀hún pọ̀? Ẹ sọ ìtàn yìí fún mi. Kábíyèsí ní ṣe bí arẹwà obìnrin kan ni. Ó ṣagídí. Mo ní mo fẹ́ fẹ́, ó sì lóhun ò fẹ́ mi. Mo sì pa á, àmọ́ kí n tó pa á, ó ní pé ìtànṣó òòrùn yóò fi èmi hàn, èmi odidi ọba kábíyèsí.
ẹsẹ̀ kìgbé ní kábíyèsí wọn ò mọ̀ gbọ́dọ̀ bá yín gbọ́ ìtẹ́ ẹ̀sọ́ tán yìí ṣé ẹ ti gbàgbé pé nílùú wa yìí ẹ ń bá pààyàn pípa wọn pẹni náà ni àmọ́ wọn ò ní sọ fẹ́nikẹ́ni ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní jẹun. Kábíyèsí bá ń jẹun. Kí ni ẹsẹ̀ kìgbé kí ló gbọ́ ìtàn yìí fún? Ó bá bara jẹ́. Bó ṣe kúrò lọ́dọ̀ kábíyèsí ṣe ló lọ ń sunkún. Kí ló fà á tí ẹsẹ̀ kìgbé ti fi ń sunkún? Ó gbọ́ ìtàn pé ẹnìkan ló pa ìyá rẹ̀, pé ẹni tó pa ìyá rẹ̀ wò mọ̀ títí dòní olónìí. Kí ni ẹsẹ̀ kìgbé gbọ́ ìtàn yìí sí? Ó ní dájúdájú kábíyèsí ló pa ìyá òun. Ló bá dàbí ọgbọ́n. Ó ní kábíyèsí ẹ jọ̀ọ́ mo gbọ́ wípé ó rẹ bàbá mi lábúlé, mo fẹ́ sáré yọjú sí i. Kábíyèsí ní ó rẹ àná mi, ẹ kò sí ìyọnu, mú ẹrú 2 mẹ́ta dání kẹ́ ẹ lọ yọjú sí i. Kábíyèsí ó fi iṣu àti ohun mèremère ó fi ránṣẹ́ sí àná rẹ̀. Nígbà tí ẹsẹ̀ kìgbé dọ́dọ̀ bàbá rẹ̀, ó ṣàlàyé ohun gbogbo tí kábíyèsí wí fún un. Ó ní bàbá mi dájúdájú kábíyèsí ló pa mí níyà. Bàbá Mọ́lẹ́yọ̀ ó pe àwọn àgbààgbà jọ. Wọ́n lọ ọ̀dọ̀ kábíyèsí. Wọ́n ní kábíyèsí ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí rí? Kábíyèsí ò lè fọhùn ṣe ló bá lójijì. Ká mọ́ fọ̀rọ̀ gùn, wọ́n pa ọba Bójúrí. Èyí jẹ́ kó yé wa wípé gbogbo ohun tẹ́dà bá ń ṣe nílé ayé yálà ire àbí búburú kò sí ìtógbè. Èyí jẹ́ kó yé wa wípé àwa gẹ́gẹ́ bí ènìyàn a gbọ́dọ̀ rí dájú wípé à ń ṣe dáadáa torí pé kí ni o ìtàn ṣòòrùn yóò fi wá hàn lọ́jọ́ kan. Tèmi tiyín tòótọ́ Glorious ọmọ Awódìrẹ ń kí yín pé ó dàbọ̀.